Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa Fiqhul Mu'amalat Maliyya. Èyí tí a fẹ́ mẹ́nu bà lónìí insha Allah ta'ala, òun náà ni tí wọ́n ń pè ní jíjẹ ogún ẹni tí ó kú, ṣùgbọ́n ogún tó fi sílẹ̀ yìí ó kó jọ lọ́nà èèwọ̀, tàbí pé nǹkan èèwọ̀ ni àwọn nǹkan yìí. Bí kẹ́nìkan ó fi ọtí sílẹ̀, ó ń ta ọtí nígbà tó kú, báwo ni wọ́n ti fẹ́ ṣe ọtí yìí, ṣé wọ́n ó jogún ẹ̀ ní àbí o? Bí kẹ́nìkan ó ní dúkìá, kó kọ́lé, ṣùgbọ́n owó ilé tó kọ́ yìí tí wọ́n bá wádìí rẹ̀ wò, ibi owó rìbá ló ti rí owó yìí. Àbí kẹ́nìkan ó tiẹ̀ ní owó ní báǹkì, kí báǹkì ó sọ wípé lámọ̀rí kan owó rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn o, ṣùgbọ́n ọ̀nà rìbá ni àjọ fi ń kó owó ìjọ o. Kí ni Islam ní ká ṣe sílẹ̀ yìí? Ní tí a ṣe, àwọn àfáà wọ́n lọ síbi wípé jíjogún owó kìí sọ owó di owó tó jẹ́ haram, kìí sọ di ẹ̀tọ́. Ẹni tó bá jẹ́ wípé owó olówó ní ń bẹ lọ́rùn rẹ̀ tó wá di pé ó kú, táwọn ọmọ bá mọ eléyìí, dandan ni kí wọ́n dá owó olówó yìí padà fún ẹni tó ní owó, nítorí pé owó olówó tí ń bẹ lọ́wọ́ wọn yìí, tí bàbá wọn jẹ yìí àbí ìyá wọn jẹ yìí sọ́rùn yìí, kìí ṣe dúkìá rẹ̀. Àǹfààní tí wọ́n lè ṣe náà ni pé kí wọ́n mú owó yìí wọ́n fún ẹni tí wọ́n kò ní. Lè jẹ́ àkọ́kọ́. Tó bá jẹ́ pé bàbá yìí àbí ìyá yìí ó ní owó lọ́wọ́, wọ́n wá fi owó yìí, wọ́n fi ta ọtí àbí fi ń ta àwọn nǹkan tó yọ Islam tó lòdì sí bí ẹlẹ́dẹ̀, tí bàbá yìí wá kú, ǹjẹ́ ní wọ́n tí wọ́n bá jẹ ogún yìí, kí bọ́ọ̀lù ti fẹ́ ṣe? Àwọn nǹkan tí Islam ṣe léèwọ̀ ní jíjẹ ní mímu, èèwọ̀ ni kí èèyàn máa tà á. Ó jẹ́ pé kí èèyàn máa pọ̀ fẹ́ ta ọtí àbí ẹlẹ́dẹ̀, Islam ṣe léèwọ̀, torí pé ọtí ẹlẹ́dẹ̀ kìí ṣowó, kìí ṣe dúkìá nínú ṣẹ̀ríà Islam. Irú owó bẹ́ẹ̀ Islam ṣe ìdárò ẹ̀. Islam bà ìjẹ owó rẹ̀ jẹ́. Ó jẹ́ pé tẹ́nìkan bá kú tó fi àwọn nǹkan èèwọ̀ yìí sílẹ̀, ohun tí yóò ṣe ni pé yóò yọ kúrò nínú dúkìá tó kù fi ilẹ̀. Wọn ò ní sí mọ́ dúkìá tó kù fi ilẹ̀. Ọtí ibẹ̀ wọ́n dànù, wọ́n da ọtí nù, wọ́n sì tú àwọn ẹlẹ́dẹ̀ lẹ̀ tí wọ́n bá pa wọ́n. Àmọ́ ọtí, wọ́n da ọtí nù, wọn ò ní tà, wọn ò ní fẹ́ tó jẹ́ pé máa jẹ ọtí, máa mu jẹ ẹlẹ́dẹ̀ àbí ẹni tí máa mu ọtí pé ìwọ gbà lọ sàǹfààní ń bẹ̀, wọn ò ní ṣe eléyìí báyìí. Àmọ́ ilé tí wọ́n bá ti ń ta nǹkan yìí nìkan àti mọ́tò tí wọ́n fi ń tà wọ́n, àwọn eléyìí ni wọ́n lè sàǹfààní ń bẹ̀. Wọ́n lè sàǹfààní bí àwọn nǹkan yìí, torí pé àwọn ọmọ àwọn ní àwọn nǹkan yìí, àwọn jogún nǹkan yìí lọ́nà ẹ̀tọ́ ti wọn ni. Bàbá wọn àbí ìyá wọn tí ó kó nǹkan yìí jọ, ó kó jọ lórí èèwọ̀ ni. Àbítálì Islam ó lòdì sí kéèyàn ó lòdì sí tí wọ́n ṣe yìí. Àmọ́ àwọn ọmọ ẹ̀ṣẹ̀ kílẹ̀ ṣe tàwọn ọmọ ń bẹ̀. Àwọn ọmọ ò ní ẹ̀ṣẹ̀ kan bẹ̀ tí wọ́n ju pé àwọn jogún táyé Islam allow pé èèyàn lè ní, ṣùgbọ́n bàbá wọn tí òun ní lọ́nà tí ó fi ọ̀nà èèwọ̀ ó fi ní lásán ni. Ilé tó kọ́, ọ̀nà pé ń ta ọtí àbí ó ń ta ẹlẹ́dẹ̀, ó fi kọ́ ilé yìí. Àwọn ilé èèyàn lè kọ́lé fúnra tiẹ̀ náà tí ó sì jẹ́ ń tọ́tọ́. Táwọn bá jogún ilé yìí, àwọn jogún ẹ̀ lọ́nà tó tọ́ tí wọ́n bá ń. Ilé ó lẹ́tọ̀ọ́ sí láti lò tí wọ́n bá wọn lè jogún rẹ̀. Àmọ́ tí wọ́n ń tà ń bẹ̀ tí ó dá láwọn nǹkan tí ó jẹ́ nǹkan èèwọ̀, ó ní wọn ò ní jogún rẹ̀ tí ẹ bá ń lọ. Bákan náà, tó jẹ́ pé a bá rí i pé ẹnìkan jogún, ogún tó wá jẹ yìí, wọ́n wà pé ogún tí bàbá wọn fi ilẹ̀ àbí ìyá wọn fi ilẹ̀ yìí, dúkìá yìí ó ti rúpọ̀ mọ́ owó èèwọ̀. Kí ni tí ṣẹ̀ríà Islam ní ká ṣe lórí ẹ̀? Ní tí wọ́n ó ṣe lórí rẹ̀ náà ni wípé tí ẹ bá mọ òdiwọ̀n tó jẹ́ téèwọ̀ ń bẹ̀, wípé nínú dúkìá tí bàbá fi ilẹ̀ àbí ìyá fi ilẹ̀ yìí o, owó báyìí níbẹ̀, owó lámọ̀rí ni o, àbọ̀ owó báyìí owó rìbá ni o. Ọ̀rọ̀ yẹn ni kí wọ́n mú owó tí wọ́n mọ̀ wípé ó jẹ́ ti lámọ̀rí àbí tí àpò jẹ́ owó èèwọ̀ bẹ̀, ọ̀rọ̀ yẹn ni kó mú kó ń bẹ̀, ìyókù sì dẹ̀tọ̀ fún wọn. Tí wọ́n bá wá mọ̀ tí wọ́n rí pé owó tí ó pọ̀, owó tí bàbá wa fi ilẹ̀ àbí ìyá wa fi ilẹ̀ yìí,
ṣé inú sówó ẹ̀tọ́ ni bí àbúrò haram, ṣé bí haram ló ti kó jọ àbúrò halal tí wọn ò mọ̀ ètò jẹ́ ń bẹ̀. èyí tí Islam ní pé ọ̀tọ̀ gbogbo ìpàtà lọ́tọ̀ fún wọn nígbà tí wọn ò ti mọ ètò jẹ́ kiri ń bẹ̀ tí wọ́n sì ṣe ìbejì sí gbogbo ẹ̀ lọ́tọ̀ fún wọn. àwọn tí wọ́n ti mọ ìpele yìí tí wọ́n mọ sẹ́sẹ́ àbáwọn sí tí wọ́n sọ pé owó báyìí ń bẹ̀ yìí báyìí ń bẹ̀ òun ló jẹ́ owó èèwọ̀. tí wọ́n bá mọ̀ pé àbáwọn sì ṣe èèwọ̀ àmọ́ ó tó ń ṣe halal mọ̀ tó fi ń kówó jọ tó fi ń ṣe tí ń ṣe èyí tó bá wọ́n wò èyí tó wọ́n farabalẹ̀ wo èyí tó jẹ́ àràmù bẹ̀ níta wọ́n yé bá rí i pé ńlọ jẹ́ níbẹ̀ wọ́n yọ kó mẹ́ta tán. lè jẹ́ ṣókí ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nubà. ní ṣókí ọ̀rọ̀ náà ọmọ ìyá mi ní pé ogún èèwọ̀ ẹ bá jogún dúkìá tó jẹ́ dúkìá tí ó jẹ́ dúkìá èèwọ̀ àbí àkójọ lọ́nà èèwọ̀ èyí tó jẹ́ èèwọ̀ ọbẹ̀ tó bá jẹ́ pé ń bẹ ńlẹ̀ tá a sì mọ̀ wọ́n mú èèwọ̀ ọbẹ̀ kó ń bẹ̀. tí báǹkì bá wá bá ẹnìkan pé bàbá yín ní owó lọ́dọ̀ àwọn táwọn jọ fi ń ṣe owó rìbá, àwọn bàbá Sheikh Uthaymeen ọba kan ní fọrúkẹ́ wọn ní pé èèyàn lè gba owó yìí táwọn bó ṣàǹfààní ń bẹ̀. bóyá pé àwọn tí wọ́n já wà fáà ìyókù àwọn sọ pé tí wọ́n bá gba owó yìí kí wọ́n yọ ohun tó jẹ́ èèwọ̀ ọbẹ̀ kó ń bẹ̀ àbí wọ́n lo owó yìí wọ́n pé owó rìbá ni wọ́n lò sí ibi nǹkan tí ó lè ṣàǹfààní fáwọn èèyàn lápapọ̀. wọ́n lè lò fún mọ́sálásí, wọ́n lè lò fún ẹ̀kọ́ àwọn èèyàn, wọ́n lè lò fún láti kọ́lé fáwọn ọmọ òrukàn, wọ́n lè lò fún àwọn dáadáa tó jẹ́ dáadáa àwọn dáadáa gbogbo, wọ́n lè lò fún lè báyìí lọ. tí ìbá máa ìdán yé lórí owó pírámọ̀rì owó haram lélẹ̀ gbọ́dọ̀ yọkọ̀ ń bẹ̀. tí wọ́n bá mọ èyí tó jẹ́ ń bẹ̀ pé àmì tó jẹ́ èèwọ̀ ń bẹ̀ wọ́n farabalẹ̀ wò ó ìdájọ́ kó galọ́ kan wọn pé lè ilé ìwọ̀ wọn yọkọ̀ ń bẹ̀. tí ẹ bá ń ṣe èméjì pé tí àbá àwọn ṣé ó kówó ìjọ lórí haram rẹ àbí halal tí wọ́n mọ̀ tó jẹ́ ń bẹ̀ halal ní gbogbo ìjọ fún abá ń lọ. eléyìí jẹ́ ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nu bà ọlọ́pàá kó ṣe àlékún àgbọ́yé wa. Allahumma salli ala Muhammadin wa sallim.